káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ wà lókè òkun. Èmi ni alágric tí Àlàó bá oko ẹ̀ jẹ́ ní Gàngán ní Ọ̀yọ́ state after Gbọ́ra tí wọ́n bà oko mi jẹ́ tí mo sọ wípé Sẹ́ríkì àti Àlàó àti Usman ọmọ ẹ̀ wọ́n lérí sí mi wípé mi gbọ́dọ̀ dé orí ilẹ̀ yẹn mọ́. Ṣùgbọ́n láti lẹ́yìn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ wà lókè òkun, ọ̀rọ̀ yín ò ní dàrú. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ṣeun, ilẹ̀ mi padà sí mi lọ́wọ́, a sì wà lẹ́nu ẹ̀ náà ní ká sì sọ. But ìbẹ̀rù dé bá wọn nítorí pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tẹ́ wà lókè òkun, ẹ fi agbára, ẹ fi bò mí, ẹ fi pò bò mí. Mo ráàánú gbà látọ̀dọ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ò ní dàrú. Ihun tó mú mi tún ṣe fídíò yìí ni wípé àwọn nǹkan tí mò ń gbọ́ wípé bí mo ṣe yọ̀ǹda fún Àlàó lórí ọ̀rọ̀ oko yẹn nígbà tí on the 18 náà gbé lọ sí court, náà fẹ́ gbé lọ sí court kó tó di pé kọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí ń wọlé sórí fóònù mi. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ sí ń pè mí, wọ́n bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí wípé kí n jọ kí n má gbé lọ sí court. Kò sí nǹkan tí mo fẹ́ gbà nínú pé kí n rán lẹ́wọ̀n nítorí Sẹ́ríkì, ojú ti Sẹ́ríkì àtòun àti owó tó rò pé òun máa lò lórí ọ̀rọ̀ yìí. Títorí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi, ojú ti Sẹ́ríkì, ojú ti àtòun àtòwò àti ipò ẹ̀, ojú ti. Nítorí gbà tó tó stage kan, Àlàó ò padà dé, Sẹ́ríkì ò padà débi tálàó wà mọ́. Tó stage kan, Sẹ́ríkì ò padà débi tálàó wà mọ́. Débi wípé everybody bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí kí n yọ̀ǹda fún Àlàó kó kúrò lórí ilẹ̀ mi. Àwọn ẹbí ẹ̀ náà sọ fún mi pé tó bá jẹ́ pé mi tá à ń gbé Àlàó lọ sí kóòtù ni mo bá ní kó kúrò, á kúrò lórí ilẹ̀ mi ní èní. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń sọ bẹ́ẹ̀, àwọn ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ sí ń sọ. Wọ́n pè mí, wọ́n sọ fún mi wípé kí n jọ kí n yọ̀ǹda Àlàó kúrò. Wípé tí n bá ti yọ̀ǹda Àlàó tí mi rán lẹ́wọ̀n á forí ilẹ̀ mi sílẹ̀ fún mi. Mo gbà láti yọ̀ǹda Àlàó nígbà táwọn ẹ̀gbọ́n mi ti ń bẹ̀ mí tó ti di ohun tó ń pè mí tó ń fi nǹkan le fún mi gẹ́gẹ́ bí àwa Yorùbá wípé àwọn fi nǹkan báyìí àwọn fi le fún mi, àfi kí n jọ kí n fi Àlàó sílẹ̀ kó lọ kó kúrò lórí ilẹ̀ mi. Èmi wá mo yọ̀ǹda Àlàó pé okay, kò sí problem, kó kúrò lórí ilẹ̀ mi, kó dẹ̀ san gbogbo dáméjì sí nǹkan tó bàjẹ́ lórí ilẹ̀ yìí fún mi. Wọ́n ní ìbínú dé bá Sẹ́ríkì wípé mo dójú ti òun, wípé kò dẹ̀ sí àrà tí òun ò ní dá fún mi. Wọ́n dẹ̀ sọ kò sí ẹ̀dá alààyè tó bá Sẹ́ríkì ṣe irú ohun tí mo ṣe yìí tó ń tẹ̀hún jẹ lọ rí. Orí ilẹ̀ tí mo ti sọ́njọ́ kìíní àná pọ́n fọ̀kadà lé mi kiri tí àwọn ẹ̀gbọ́n mi fi pè mí pé kí n máa bọ̀ wá, kí n kúrò, kí n máa lọ sí Èkó. Orí ilẹ̀ ọ̀hún ọ̀nà ọbẹ̀ náà ni wọ́n pa Aborode sí. Ṣẹ́yìn náà ti ń rí wípé a wà nínú ewu nígboro ìlú yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, a bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run, oore tẹ́ bá lè ṣe fún wa nínú ìlú yìí. Ihun tó ti gbé láti Gbọ́ra títí tó fi dé Gàngán, tó fi dé gbogbo Òkè Ògùn, a máa ní fọkànbalẹ̀ lórí àwọn Sẹ́ríkì, lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí. Tí Sẹ́ríkì yìí tún confront mi, òun àti Usman ọmọ ẹ̀, wọ́n sọ fún mi wípé kò síbi tí mo gbà táwọn ò ní mú mi. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó bá wù kó dé bá mi, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè òkun, ọ̀dọ̀ yín ni mo ti ráàánú gbà, ọ̀rọ̀ yín ò ní dojúrú. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run, ọ̀rọ̀ yìí ò tí ì tán o, nítorí mo wà lọ́rùn Sẹ́ríkì báyìí. Ọ̀rọ̀ yìí ò tí ì tán o. Ẹ jọ̀ọ́ gbogbo ohun tó bá dé bá mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé Sẹ́ríkì o. Ẹ bá mi gbé Sẹ́ríkì, ẹ gbé Usman ọmọ ẹ o. Mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run nítorí kò sẹ́ni tó bá Sẹ́ríkì ṣe tó jẹ lọ rí. Gbogbo ayé ló mọ̀, gbogbo ògbóró ìlú yìí, Ìbàràpá méjèèjì wọ́n mọ̀ Sẹ́ríkì Sàlíù wípé kò síṣẹ́ rere lọ́wọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pe Sẹ́ríkì Sàlíù. Ìdí tó fi fẹ́ gbalẹ̀ mi lọ́wọ́ mi tẹ́lẹ̀ kó tó di pé pẹ̀lú àdúrà àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá ó padà
padà dé ojú padà tí lórí ọ̀rọ̀ yìí ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pe Sẹ́ríkí Sálíù o. Gbogbo ohun tó bá dé bá mi nínú ìlú yìí tó dẹ̀ jẹ́ pé Ìkòyí náà ni ló rán assassin sí mi àbúrò kidnapper sí mi tó dẹ̀ jẹ́ ìlú òkè náà ni, ẹ dákun ẹ bá mi gbé Sẹ́ríkí o, ẹ bá mi gbé Usman ọmọ ẹ o. Mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run, ihun tí mo ṣe yìí wọ́n ní kò sẹ́ni tó ṣe fún tó jẹ lọ rí. Mo wá bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run, Aláàfin Ọ̀yọ́, èmi bẹ̀ yín o, ẹ bá wa pe Sẹ́ríkí pé kí ló dé tí ìlú yìí ń dàrú báyìí. Ẹ bá wa pe Sẹ́ríkí pé kí ló dé tí ìlú yìí ń dojúrú báyìí. Bàbá mi Aláàfin Ọ̀yọ́, ọ̀rọ̀ yìí ò ní dojúrú ẹ̀ ní ṣe lásán. Ìgboro ìlú wa dàrú. Inú ọ̀sẹ̀ kan àwọn Fúlàní lè kidnap èèyàn 7. Ọ̀sẹ̀ tí wọ́n pa Bóròdé èèyàn 7 náà jí gbé. Abúròdé lẹ́nì kẹjọ tí wọ́n pa. Ẹ jọ̀ọ́ èmi bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run o, Aláàfin Ọ̀yọ́, ẹ̀yin lẹ di àwọn ìlú yìí mú. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yín ò ní dojú rẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o. Ẹ ní fìnira lògbé sí ayé yín bàbá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pe Sẹ́ríkí. Òótọ́ ni wípé báwa náà ṣe bí wọ́n ṣe ń fi wọ́n jẹ Sẹ́ríkí bí náà fi wọ́n jẹ ni wọ́n fa àwọn tiwa náà jẹ lọ́hùn. But ǹjẹ́ àrà táwọn Sẹ́ríkí yìí ń dánú àwọn ìlú tiwa yìí, ǹjẹ́ àwọn tiwa náà dá lọ́hùn ṣá? Ẹ bá wa pe Sẹ́ríkí, kí ló dé tí ìlú yìí ń dàrú báyìí? Ẹ bá wa invite Sẹ́ríkí, kí ló dé tí gbòòrò ìlú yìí ń dàrú báyìí? Àwọn Fúlàní ẹni ó bá wí báyìí wọ́n á ṣàpamọ́ ní oko ẹni. Ṣèbílẹ̀ lèmi náà rà tí mo dọ̀hún tí mo bẹ̀rẹ̀ sí lọ ń dáko, tí mo wọ́n ní lọ bá Sẹ́ríkí tí mo lọ bá tó ní wọn ní boko mi jẹ́. At the end of the day wọ́n padà boko yìí jẹ́ ni. A dẹ̀ pé Sẹ́ríkí tún ní kí n fò kí n níṣó òun àti Usman ọmọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pé o, tí nǹkan bá ṣe mí ó dọ̀run Sẹ́ríkí o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ bá mi gbé Sẹ́ríkí tí nǹkan bá ṣe mí o. Èmi ò mọ bí ọ̀rọ̀ yìí fẹ́ já sí o. Èmi ò mọ bí tó fẹ́ já sí o torí wọ́n ní kò sẹ́ni tó bá Sẹ́ríkí ṣe tó jẹ lọ rí o. Ihun tó wù kó dé bá mi, ẹ dákun ẹ bá mi gbé Sẹ́ríkí o. Mo fàánú Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ ṣé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tẹ wà lókè òkun, wọn ní fòkù yín ránṣẹ́ sílé. Ojú rere àtàánú Ọlọ́run ẹ máa bá pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọmọ ìyá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní jákèjádò gbogbo àgbáńlá ayé. Nǹkan tí ìyá wa Alhaja Muhiba tí wọ́n ń sọ ní àtàtàárọ̀ lọ́n sọ láti jọ ọ̀rọ̀ yìí tí ń ṣe láti bí ó ti ń lọ báyà bí 3 months to 4 months now wọ́n ti wà lẹ́nu kéèsì yìí. Ṣùgbọ́n God so good pẹ̀lú àánú Ọlọ́run, a rí àánú Ọlọ́run bá gbà. Wọ́n látọ̀dọ̀ gbogbo ẹ̀yin ọmọ, látọ̀dọ̀ Ọlọ́run aráàánú Ọlọ́run bá gbà, látọ̀dọ̀ Ọlọ́run aráàánú Ọlọ́run gbà, látọ̀dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, indige of Yorùbá, aráàánú Ọlọ́run gbà lọ́wọ́ yín, a kí yín, Ọlọ́run á dúpẹ́ fún yín. Ṣùgbọ́n eléyìí tí wọ́n tún ń ṣe lẹ́nu bíjọ́ mẹ́ta ni pé kò sẹ́ni tí ó bá ẹni darú nǹkan bẹ́ẹ̀ dẹjọ́ pọ̀ tí òun ló máa ń win, wọ́n máa lé ẹni ẹ kúrò. Nígbà tí èèyàn ra ilẹ̀ bí 50 acres tó dẹ̀ ní kéèyàn kúrò ń bẹ̀, ṣùgbọ́n God so good Ọlọ́run ṣeun, wọ́n ti ní kí wọ́n kẹ́ni ẹ kó ẹrù àti gbogbo àwọn ẹran rẹ̀ kókó kúrò, ṣùgbọ́n kó sanwó nǹkan tó ṣe kíni tó bàjẹ́. Láfta eléyìí ni Sẹ́ríkí tí wọ́n pè ní Sálíù, tá bá ti kó ní Gbọ́ra a máa kan ìlú kan tí wọ́n ń pè ní Ìdèrè, tá bá ti kó ní Ìdèrè a máa kan ìlú kan tí wọ́n ń pè ní Ayétẹ̀, tá bá ti kó láyétẹ̀ a kan ìlú kan tí wọ́n ń pè ní Tápà. Tápà yìí láàrin Tápà sí Gángan ni Sẹ́ríkí táwọn wí múlẹ̀ sí. Òun ló lórí gbogbo àwọn Fúlàní, ó wá ń lépa ẹ̀mí ọmọ ìyá wa káàkiri, ó ń lépa ẹ̀mí ọmọ ìyá mi káàkiri. Ẹ dákun torí Ọlọ́run bàbá wa Sunday Igboho, olóyè Chief Sunday Igboho, alálùbáríkẹ́ èèyàn, olóríire èèyàn, ẹni tọ́mọ èèyàn ń bí dànù, ẹni tọ́lọ́ ń mú dúró, tọ́mọ èèyàn ń tì dànù, tọ́lọ́ ń sì mú dúró. Ọlọ́run ò ní dá yín dábùkátà yín. Ẹ gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ẹni tó ń bá yín sọ̀rọ̀ ẹ ti mọ̀, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè contact ẹ̀, gbogbo rẹ̀ lọ́tẹ̀ fẹ́ sálè pẹ́ lè ṣe lórí ọ̀rọ̀ yìí. Tí máa yìí ohun tó wù wájú gan ni kí máa yìí kó fi Ìbàràpá méjèèjì lẹ̀. Ohun tó wù wájú nìyẹn. Wọ́n bá máa yẹn lómi, wọ́n bá tún máa yẹn lómi o. Tí èèbá wá rí yẹn ṣe,
ẹ bá gbé ìgbésẹ̀ débi pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ ìyá yìí bó bá dúró sílé nísìn security lóró gbogbo inú ilé ta wà nísìn ibi tó wà ní tẹ bá mọ security tó wà ń bí ẹ rò pé bóyá ń lọ jagun kí lórúkọ ẹ ni àwọn security tó wà ń ta tó wà mélòó la wá fẹ́ ṣe kódà táwọn ọmọ ìyá ẹ̀gẹ́ bá pè báyìí tàfẹ́ rí bá wọn máa question ní sáló ní kẹwàá kí lórúkọ ẹ̀ wọ́n ṣẹ̀ ní ká máa ṣe gbogbo ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ní dáńdá bùkátà yín Sunday Igboho mo mọ iṣẹ́ tẹ́ ṣe ní Kìṣì nígbà tẹ́ lọ mo mọ iṣẹ́ tẹ́ ṣe ní Kìṣì iṣẹ́ takuntakun akíkanjú ogun ní akínrógun ní arógun mátìdí ní Ọlọ́run ní padà lẹ́yìn yín bàbá wa olóyè wa Chief Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ohun tẹ jàre lé lórí náà nìyẹn o gbogbo ohun tẹ jàre lé lórí náà nìyẹn tó bá ń pè yẹn ní Ààrẹ Ọ̀nà Kakanfò ajẹ́pẹ́ nìyẹn jẹ́ oyè tó tóbi nílẹ̀ Yorùbá tó oyè láńlá ni tó yẹ pé oyè tó fi àwọn ọmọ Yorùbá lọ́kàn báyìí pé anytime tí wọ́n bá nídìí kankan tó bá ti gba alágo báyìí ẹni náà ti dọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ gbìyànjú ṣùgbọ́n àti ipá tẹ kóńbẹ́ ò tí ì tó ẹni yìí sì ń lérí dí àná ni Monday information tá à ń gbọ́ ó ń bá yẹn lẹ́rù ṣé kò wá ní lọ ṣe nǹkan kan mọ́ ni ṣé kò ní jáde mọ́ ni ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ yín máyẹn bàbá wa Aláàfin ikú bàbá yèyé mo ṣe bà fórí adé o Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín lágbára Ọlọ́run ilé ìtẹ́ tí ń ṣe bọ̀ náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ẹ bá wa pè ẹnìkan ṣoṣo ló fẹ́ máa da ní ìlú wa tá à ń sọ yìí láti gbọ́ ọ̀rà tá à ń sọ yìí ẹ lọ bèrè ń bẹ̀ gba náà la gbọ́ ẹ gbọ́ ìyẹn tó ń kidnap ẹ gbọ́ owó tó ń béèrè dé ayé tẹ̀ ẹni tó lọ kírun fúnra rẹ̀ nílé ó lọ kírun ní mọ́ṣáláṣí báyìí wọ́n ń jáde mọ́ṣáláṣí ẹ̀ mọ́sìkì báyìí ni wọ́n ti gbé ẹ lọ bèrè ní gbọ́ ọ̀rà tó fi dáyé tẹ̀ tá à ń sọ tó fi dé gángan ẹ dákun torí Ọlọ́run àwa la nílẹ̀ wa àtún wá sọ pé àlá ní a tún fún àwọn tó tún jà bàbá ló pé owó ní èlò lẹ́fẹ́ gan níye báyìí adẹ̀ ti rà wọ́n ti ṣèwé ẹ̀ fún wa kí lórúkọ sanbọ́ọ̀dù á ti wà lórí ẹ̀ síbẹ̀síbẹ̀ wọn tó lá àgbọ̀dọ̀ débẹ̀ àgbọ̀dọ̀ ṣe ṣùgbọ́n gọ́sọ̀ ògùdà á rí ànúgbà lọ́wọ́ gbẹ̀yìn ọmọ ìyá wa nílẹ̀ Yorùbá àti gbalẹ̀ wa padà wọ́n sì ti ní kí Àlàó san gbogbo ohun tó bàjẹ́ kó san kó sì kẹ́rù ẹ̀ kó kó gbogbo dúkìá tó bá wà ń bẹ̀ ìyẹn ló wá ń bí ẹni tá à ń wí tó ń pè ní Sọ́líù ọ̀nà wa ń bí nínú pé kò sẹ́ni tó bóun dọ́rú ẹ̀ wò tó mu jẹ gbogbo ẹni tó bá ti bá òun fà báyìí òun máa ń wí ní wọn ni toró mọ̀yàn ó mọ gbogbo àwọn tó wọ́n máa mọ̀ náà mọ̀ ṣùgbọ́n lọ́n ju ẹ̀dá lọ àwa gbọ́kàn lọ́lọ́run a sì gbọ́kàn lánàbí wa Muhammad sọlọ́lọ́ àwa fi ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àwa fi ń ṣe àkàsọ̀ Ọlọ́run dẹ̀ tì wá lẹ́yìn torí bẹ́ẹ̀ Ọlọ́run ní padà lẹ́yìn nìkọ̀ọ̀kan yín gbogbo wọn tó bá ń gbọ́ fídíò bá wa ṣí ẹ̀ káàkiri lágbára Ọlọ́run ò ní ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe lórí dúkìá rẹ lórí àdáwọ́lé rẹ wọn náà ṣàṣeyọrí ẹ ní fọkànbalẹ̀ ẹ ní púpọ̀ òjijì bàbá tí ìmọ̀mù wa nílùú Paris iṣẹ́ yín ò tí ì tó Olú Ọmọ iṣẹ́ yín ò tí ì tó Alhaji wa Kórèdé iṣẹ́ yín ò tí ì tó afáwa Al-Qur'ani ẹ̀yin náà bá gbé ọ̀rọ̀ yìí ẹ bá gbé káàkiri gbogbo ibi tẹ́ bá mọ̀ gbogbo ẹ̀yin náà ẹ bá pín káàkiri ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ Sọ́líù lẹni ẹ ń jẹ́ o Sọ́líù ní jẹ́ òun ní Sẹ́ríkì Sọ́líù ó wà ní Ọ̀yẹ́ ló wọ Ọ̀yẹ́ tẹ́ bá ti dí Ọ̀yẹ́ tẹ́ bá ti pè ta ní jẹ́ Sẹ́ríkì láfta tápà tẹ́ bá ti kó ní gan ayé tẹ ẹ máa lọ sí tápà yẹn tẹ́ bá ti wá dé tápà yẹn bá ti dé Ọ̀yẹ́ pé ẹjọ́ bo ní jẹ́ Ọ̀yẹ́ ibi tó wà nù ní ẹ dákun torí Ọlọ́run a fẹ́ kí iṣẹ́ gbogbo ẹyọ ọmọ Yorùbá kó dí ọ̀dọ̀ ẹ̀ kẹ́dẹ̀ bá fi Alhaja wa Muhibat Abọ́sẹ̀dé kẹ́ bá fọ́kọ ẹ̀ kẹ́ bá fi kọ́ Ọlọ́run pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.